ẹ̀rẹ́ dà ọ́ òun bínú má bínú ọ̀rẹ́ rẹ ò dá ẹ̀ ìwọ ló pè é lọ́rẹ̀ẹ́ ọ̀tá ni n tó jẹ́ gan-an ló fi hàn yẹn má bànújẹ́. wojú mi dáadáa inú lè máa bí ẹ bí mo ṣe ń ṣe o kó o ní mò ń sakọ èmi ò máa sakọ ọpẹ́ ni mò ń dù lọ́dọ̀ ọba tó lèmi àtiwọ tí n bá dòní ńkọ́. ìbàrẹ̀ Olódùmarè tó ní ayé àti ọ̀run, ọba tó ní gbogbo dédé ẹ̀dá lọ́wọ́. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ń wo ìkànnì yìí. Mo rọ̀ ọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́. Ìkànnì Lovers Arenas TV ní ìkànnì tí ó já sí yìí. Mo bẹ̀ ọ́ bá mi subscribe sí ìwà ẹgbẹ́ rẹ̀ ọ̀hún. Ó rí amago kan níbẹ̀ táwọn olóyìnbó ń pè ní notification bell. Bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀. Ó láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ètò àbá ti ń jáde. Like fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí. Mo láǹfààní láti dé ìlú Àgòdì ìyẹn ní àná láti lọ rí àwọn bàbá wa Oriyomi Hamzat. Mo tẹ̀lé àwọn ẹni bí èèyàn kan nígbà tí mo rí tí wọ́n ń lọ. Èmi náà láǹfààní láti tẹ̀lé wọn. Ẹ̀yin ará, nígbà tí mo rí bàbá wa Oriyomi Hamzat, ipò tí mo bá wọn kò ṣe ipò tó tẹ́ni lọ́rùn. Kódà mo bá dókítà ń bẹ pẹ̀lú wọn. Elédùmarè ọba wa. Mo rí olórí Naomi'S níbi tó ń jókòó sí, ibi táwọn èèyàn ti ń pẹ̀tù sí wọn nínú. Kódà èrò pọ̀ bíbà. Àmọ́ ipò tí mo bá arákùnrin yìí yóò ṣe ipò tó tẹ́ni mi lọ́rùn. Ẹ jẹ́ ká máa fàdúrà ká fi máa ràn án lọ́wọ́. Àkókò mọ̀ pé ìjà wa náà ló kúkú ń gbè. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ burúkú káàkiri yìí, àsìkò yìí kì í ṣe àsìkò tẹ́ gbọ́dọ̀ máa sọ àwọn ohun tí ẹ̀ ń sọ yìí. Àdúrà la nílò fún bàbá wa Oriyomi Hamzat. Ẹ kúkú mọ̀ gẹ́gẹ́ bí ìṣe mi ní gbogbo ìgbà. Àwọn ènìyàn kan rèé, apá kìíní ní fídíò tẹ́ wò. Àwọn ènìyàn ń béèrè fún apá kejì fídíò yìí. Apá kejì rẹ̀ rèé. Ẹ gbọ́ ohun táwọn èèyàn wọ̀nyí, ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Kí lohun tí wọ́n rí gangan àti pé ọ̀nà àbáyọ tí bàbá Oriyomi Hamzat tá tó lè fi ràn wọ́n lọ́wọ́ pátápátá náà ni wọ́n sọ. Ó yá, ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n wí. Má sì ṣe gbàgbé láti subscribe sí, like fídíò yìí, fi kọ́mẹ̀ntì ẹ̀ síbẹ̀ bó bá ṣe yẹ lójú ìwòye títí yín, ẹ fi síbẹ̀. Ó yá, ẹ jẹ́ kí a lọ láti lọ gbọ́ ohun tí àwọn ènìyàn wọ̀nyí, ohun tí wọ́n wí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamírẹ́rìn náà ní orúkọ mi. To anywhere. Ẹ jẹ́ kí n sọ kankan fún yín. Ṣé mọ̀ wípé àwa kọ́ la wà láhàámọ́? I tell people. Àwọn èèyàn sọ wípé wọ́n kàn máa gbé wọn ni wọ́n máa gbé wọn lẹ̀. Ẹjọ́ tó bá gbé wọn fóṣù kan. Do you know the trauma? Lẹ́sẹ̀ lẹ́yìn oṣù kan wọ́n padà fi wọ́n sílẹ̀. Wọ́n máa fi wọ́n sílẹ̀ náà ni I know with Nigeria. Wọ́n á padà fi wọ́n sílẹ̀. But do you know what it means for you not to have your freedom? Do you know what it means for you to lose your freedom for one day? Ọlọ́run ní jẹ́ ká experience it. Because sometimes when we talk, because we haven't experienced it, òun la máa fi ń sọ̀rọ̀. Àwọn èèyàn sọ pé wọ́n máa padà fi wọ́n lẹ̀ ní pátápátá wọn kàn tí wọ́n Nàìjíríà oṣù kan wá fi wọ́n lẹ̀. Do you know what oṣù kan means? Do you know what oṣù kan means? You not having your freedom, not being able to eat what you want to eat, not having fresh hair, not having access to your children, not having access to your husband, not having access to your wife, not having access to your community. Not having access to your phone. To your phone. Do you know how addicted we are to our phone?
What's the first thing everybody does when they wake up in the morning? Ẹ má jẹ́ àparọ́. You pick up your phone. That's the first thing. Even before you say hello to your child. Not having access to your phone for 1 month. Tí n bá decide láti gbé fóònù mi sílẹ̀, ipe kẹ́nibọ̀dì má fọwọ́ kan, is my choice. Ẹ get it? Tí n bá gbé fóònù mi sílẹ̀ ń sìn pé mi ìfẹ́ fọwọ́ kan fóònù mi fóṣù kan, is my choice. But when that choice is taken away from you, and now you don't have that choice, you are just sitting down in one place. Kò ń ṣe oúnjẹ tó wù ẹ́ náà fún ẹ jẹ, as ìyá, as a parent, as ìyá tó lọ́mọ, ó rí ọmọ ẹ fóṣù kan. Ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n kàn mú wọn ni wọ́n mú wọn fóṣù kan, wọ́n mú wọn fóṣù kan. Mú wọn fóṣù kan gan is a big deal. It's a big deal. Because if they have a good lawyer, they might not stay there for 1 month. I'm telling you, lawyer torí ẹ pé nílùú yìí ó ní àwọn specialist lawyer kan, wọ́n máa ń wọ́n gan o. Bó ṣe ra àwọn lawyer yẹn, àwọn law, wọ́n máa ń ní kinní kan tó máa ń pè ní loopholes. Tó jẹ́ pé àwọn kò ṣe gbogbo lawyer ló mọ̀. Tó jẹ́ pé òfin nínú òfin ni wọ́n lọ mú jáde. Wọ́n wá present ẹ̀ ní court. Wọ́n wá sọ wípé nígbà tí ẹ dá ẹjọ́ lágbájá kan ní 1977, ẹjọ́ Òjó àti Àìná, wọ́n ṣe nǹkan tó similar sí kinní ìbẹ́ ṣe dá leléyìí. Kí ló dé tẹ́ ẹ máa wá dá ti àwọn eléyìí báyìí? Ìyẹn náà ń pè ní loopholes. They need a good lawyer. Or else, akànṣe yẹn tòmátà, wọ́n á tó fi wọ́n lẹ̀ pátápátá oṣù kan, pátápátá oṣù méjì. Téèyàn bá sick gan, tó sick tó lè lọ bí kankan tó wà lórí bẹ́ẹ̀dì tó feel fine. Do you know how you feel? Bóyá o sick ọjọ́ kan, ọjọ́ méjì, tó lè ṣe nǹkan kan tó ti ẹ̀rọ ojú rọ́mọ ẹ, not to talk of being locked up. I'm telling you, ẹ̀wọ̀n oṣù kan, ẹlòmíì máa dé láti bẹ̀, kò ní be the same again. Nigeria mà la pé. Especially, in short, I don't mean this in a bad way. Mr. Oriyomi will survive oṣù kan. Mr. Oriyomi will survive oṣù méjì. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Mr. Oriyomi na paki. Mr. Oriyomi knows what he is into. Mr. Oriyomi wọ́n ti rókun, wọ́n ti rọ́sà. Mr. Oriyomi has been through a lot. He has been through a lot. In short, somebody was telling me that there was a time that they even put a lifeless body sínú mọ́tò Mr. Oriyomi láti kó bá wọn some time ago. I'm just trying to tell you pé Mr. Oriyomi ti rí oríṣiríṣi. But Naomi, nínú àhámọ́, ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta, ó lè bọ́ta gan kó má remain the same again. Bẹ́ẹ̀ mo sọ fún yín. And that is why I keep emphasizing on them looking for a good lawyer. Kó má fi ọ̀rọ̀ yìí ṣeré. Kó má pè ní eré rárá. Because let me tell you, ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín, and that is the bitter truth. Ṣé rí Mr. Oriyomi bó ṣe wà yìí, bó ṣe ní àwọn olólùfẹ́ tó pọ̀, because I'm not gonna lie to you. Ẹ rí kíní tí mo gbé sórí page mi lórí Facebook lẹ́yìn. Ẹ lọ wo lórí Sisi Dúpẹ́ page. In short, virtually half of Ìbàdàn náà bọ́ síta. Ọkùnrin àti obìnrin wailing and crying, begging the government to leave Mr. Oriyomi, pé aláàánú àwọn ni, Ọlọ́run àwọn ni. He is loved. But ṣé wá rí bí èrò tó love Mr. Oriyomi tí wọ́n ṣe pọ̀ tó? Bẹ́ẹ̀ ló ní àwọn kan tí wọn ò fẹ́ràn Mr. Oriyomi. Either for the things that he did right or for the things that he did wrong. Ẹ get nǹkan tí mò ń sọ. When I say things that he did right, èyí tó ń ṣe, tó fi inú fídọ̀ ṣe, tí wọ́n ṣe táwọn èèyàn rí pé ẹni yìí ṣe dáadáa. Ó ní àwọn kan tó bínú because dáadáa tí wọ́n ṣe yẹn kò favour wọn. Then ó ní àwọn gbà kan as ẹlẹ́ran ara tí wọ́n ti ṣàṣìṣe, táwọn èèyàn kan ti dúró síbẹ̀ pé kí ló ń ṣe léyìí. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí, ṣọ́lọ́run ni. Ẹ ṣáà rí man kan tí mo gbé sórí page mi náà. Tó bọ́ síta wípé yes, pé ṣebí Mr. Oriyomi náà wọ́n ṣẹ̀ṣẹ̀ máa máwọn èèyàn kan pé wọ́n guilty, ike ṣebí Mr. Oriyomi náà máa ń dá ijó èèyàn láì ṣe lawyer. Do you understand? So there are people. Now ẹ jẹ́ kí n ṣe example fún yín. Ọ̀rọ̀ kí lórúkọ mánu tí ọmọ ẹ lọ pa èèyàn sí hotel. Ẹ jọ̀ọ́ ẹ rán mi létí man yẹn. Ẹ rò wípé man yẹn kò ní àwọn èèyàn níbi tó ga. Are you telling me that man don't have people in the high places? For that man, ṣé mọ̀ pé man yẹn ṣì wà lẹ́wọ̀n. Ẹ jọ̀ọ́ ẹ rán mi létí man yẹn. Tẹ́tí mẹ́ni tí mò ń sọ. God bless you, Ọlá Adedoyin. Do you think Adedoyin? You guys don't know what is going on. Go and get these people a good lawyer. Ẹ gbàgbé social media ranting. You think Adedoyin will not buy? Tó bá sọ pé kí Adedoyin kó mú gbogbo ọmọ ọ̀kẹ́ wá. Tó bá sọ pé kí Adedoyin kó gé gbogbo ọmọ ọ̀kẹ́. Kó tún wá mú gbogbo ìka ẹsẹ̀. Kó tún wá mú ojú ẹ̀yọ kan pé ó yá kó gbogbo ẹ̀ wá. Tó bá ti kó wá, a máa rán Hamzat lẹ́wọ̀n. You think Adedoyin will not kò ní kó sílẹ̀? Kí lẹ̀ ń sọ yìí? Ṣé mọ̀ wípé Adedoyin wà nínú àhámọ́ lẹ́ni? Kò ṣẹ̀yìn Oriyomi náà. But ṣé nǹkan tó burú lórí Oriyomi ṣe? Ìyẹn ibẹ̀ yẹn ni mo ti ní wọ́n lè ṣe nǹkan dáadáa kí wọ́n lọ́ta láti bẹ̀.
nǹkan tó burúkọ lórí Yomi ṣe ní ti Adedoyin yẹn ni mò ń sọ o. Báwo lèèyàn ṣe máa kúrò nílé ẹ̀ ó fìyàwó àtọmọ sílẹ̀ ó lọ pé kó lọ wá jíjẹ mímu ó fẹ́ lọ ṣe exam tó bá ṣe exam yẹn tán ṣebí exam yẹn máa tún jẹ́ kó ríṣẹ́ gidi tó máa fi lè jẹ́ ọkọ gidi fún ìyá àti àwọn ọmọ àti everybody. That is how it's supposed to be. Kó lè dá ni Oriyomi bá lọ. Títí wá ló ṣe àbí ṣé ẹni tí wọ́n pa sí hòtẹ́ẹ̀lì ṣé ẹbí Oriyomi ni? Kó ṣe bí Oriyomi. Mo sọ wípé Oriyomi ò gbọ́ orúkọ tó ń jẹ́ Timothy rí until tí wọ́n pa yẹ and he stood up. I am not saying Oriyomi is perfect though, don't get me wrong because I know people will say but you called him out for something. Yes, we are not perfect. That is why we are human. Ọlọ́run ọba nìkan, Ọlọ́run ọba tó dá èmi àti yín, òun nìkan ni perfect. Kò sí ẹni náà nílé ayé ẹni tó bá perfect kò bọ́ síta. We are not perfect. When you are dealing with the public, some you get right and some you get wrong. Irú Adedoyin yẹn, ẹ rò wípé kò ní fi apá àtẹsẹ̀. Ìṣọ́ tó bá ní ká mo lójú kan, tó bá ní kí Adedoyin mú ojú ẹ̀ méjèèjì wá. Ipe tó bá ti mójú ẹ̀ méjèèjì wá, ò ní ríran mọ́ nílé ayé ẹ̀ tó máa fi kú o. Àmọ́ a máa rórí Yomi lẹ́wọ̀n. Ẹ rò pé kò ní kó lẹ́ni. Sherry, the joy of Adedoyin right now is for Oriyomi to go to prison. Ṣé bó ti rán mi wá sí prison? Ṣé mọ̀ wípé ẹ mọ̀ pé no. Sherry kíní tó ṣẹlẹ̀ gangan yìí, Sherry situation tó ṣẹlẹ̀ yìí. Èmi ò believe wípé anybody plan ẹ̀. Èmi ò. Mi ò believe wípé bóyá èèyàn kan wà níbí kan, wọ́n wá sàsá wọn méjèèjì ó ṣẹlẹ̀. It happens. Ó kàn ṣẹlẹ̀ ni because Ọlọ́run ọba nìkan ló mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la tó fẹ́ ṣẹlẹ̀ ní ọ̀túnla. Àwa ò mọ̀. Àwa kàn máa dìde, we make our plan. Man proposes, God disposes. I don't believe that somebody intentionally planned what happened to them. I don't believe that. But what I am saying is, bó ṣe wá ṣẹlẹ̀ yìí, there are people that will now use it to their own advantage to get back at Oriyomi and get back at Naomi. Let me tell you, there is a lot of obas. Ẹ mọ̀ pé mo ní page, there is a lot of information that gets to us. Ìbùkún ni fọ́mọ ọ̀dọ̀ náà torí pé ó fi ọgbọ́n ṣe. I don't bring everything I hear on social media. You understand? Sherry bí Naomi ṣe wà yẹn, there is a lot of people in high places that are not happy with her. Ask me why. I will tell you. I got a very long letter by. They are not happy with her because they said she disgraced Ooni. I'm telling you, àwọn èèyàn tó ń wà nínú agbára that they don't like Naomi. They said when she wanted to leave Ooni that she did a divorce or disclaimer or whatever. That Naomi disgraced Ooni. Ṣé rírú àwọn yẹn ṣe tí mo sọ pé wọ́n wà ní power. You know, this is their payback time. Tí wọ́n sọ wípé Naomi disgrace Ooni. Bó ti ẹ̀ jẹ́ wípé from what me I can see on social media, Ooni and Naomi, they are cordial. You know, ọmọ wà láàrin wọn. I can see the way mo ṣe ṣóògùn gbà kan tí mo ní mo like relationship àwọn méjèèjì. Ipe bọ́n ti ẹ̀ fẹ́ ra mọ́ for the sake of their son, they are cordial to each other. But there is a lot of people tí wọ́n actually bínú sí Naomi because wọ́n sọ wípé ó wọ̀ ní nílẹ̀ by coming on social media to tell the world that òun ò sí pẹ̀lú Ooni mọ́. So irú àwọn yẹn sìn payback time wọn lélẹ̀. I'm telling you, you believe it or not. Payback time wọn rè. If they have opportunity or power or anything, they will say disgrace tí wọ́n sọ pé táwọn sọ pé ó fún Ooni. Bó tẹ̀ jẹ́ pé Ooni gan lè má ríro mọ́. Mọ̀ wípé àwọn kan wà. Kí náà ti ń pè? Kí ni Yorùbá máa ń pe àwọn tí wọ́n máa ń báyàn jà láì ṣe pé èèyàn rán wọn ṣẹ́? Wọ́n pọ̀. Láti ìgbà tí social media ti dé làwọn irú èèyàn bẹ́ẹ̀ yẹn ti pọ̀. Torí ẹni kọ́ lọ́hùn kó máa ṣọ́ wa. You will come on social media, you will have misunderstanding with somebody. Ìwọ àtẹ̀yàn yẹn jọ máa búra yín. Ìwọ á lọ God bless you, possible àgbọ̀rọ̀ dùn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mo rí fídíò màmá kan lórí ọ̀rọ̀ Oriyomi tí màmá yẹn tó ń fohùn lẹ̀ fún blogger kan tó bú Oriyomi tí màmá yẹn sọ fún wípé ṣọ́ra o tẹ́mi bá lè máa bínú sí ẹ ṣó mọye èèyàn tó ń bínú sí ẹ. Mo gbọ́ báyìí goose pimples ṣe sí mi lára ni. Mo ní kọ́lọ́n kó má máa ṣọ́ wa tá à ń sọ̀rọ̀ lórí social media because that is why a lot of people you see them they keep quiet. Ẹni tí ò ní yẹ òǹdé gbọ́ ẹ̀yìn because àwọn kan wà gbọ̀rọ̀dùn ni wọ́n. Mi tí mo ń ṣe kínní ṣọ́ ara dìbò tí màmá yẹn ṣe ń sọ̀rọ̀ bí mo ṣe ń wojú yà yẹn bá àyà mi gan já. Mo fẹ́ gbé sí page mi tẹ́lẹ̀ mo ní wò má jẹ́ ń gbé sí page mi. You understand? So fáwọn méjèèjì ń sìn, there is a lot of people that are hungry and upset and they want a flesh. Example méjì ni mo fún yín o. Èyí tó wà ṣé rí Mr. Oriyomi ọ̀tá àti tí wọ́n ti ẹ̀ pọ̀ Ọlọ́run gbọ́. Tẹ́ bá ń gbọ́ enemy plenty Mr. Oriyomi ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé rí orúkọ tó ń jẹ́ yẹn
Oriyomi yẹn mi ò mọ̀ bóyá orúkọ àmútọ̀run wọn wá ni àmútọ̀run wọn tí wọ́n mú wá látọ̀run ni àbí tí wọ́n fún wọn rádà ńgbà tán bí wọn because orúkọ yẹn gangan tẹ bá ń gbọ́ téèyàn jẹ́ orúkọ tó fit ẹ̀ Mr. Oriyomi ni thank you wọ́n fẹ́ gba flesh wọn padà ṣé rí orúkọ tó ń jẹ́ yẹn Oriyomi yẹn orí wọn tó ti ń yọ wọ́n látọjọ́ yìí I pray pé kí orí wọn yẹn náà kó yọ wọ́n lọ́tẹ̀ because lọ́dọ̀ ti tèmi lórí ọ̀rọ̀ yìí on this matter tá à ń sọ yìí ni not me I don't find Oriyomi guilty for this one because he is just somebody that wants things to go well. People that are saying, what is he doing there at 5 o'clock? What is he doing there at 6 o'clock? You know, the people are angry. Kilo lo shembe, shebi media person ni. That is him. That is Oriyomi for you. I don't know him. But I took my time to go and watch all his videos. When things has to do with children or you want to give back, oh man, Berubi Galani. And the fact that these organizers don't know Ibadan. Because these organizers don't know Ibadan. So that is why they went to Oriyomi. In as much as they went to him, okay, media person, come and help us to cover the events. But because Oriyomi knows how Ibadan people roll, so he decided to take it upon himself. He said he was everywhere. Gbogbo bí tó pé àwọn sí lóòótọ́, ẹ lọ wo show tó ti wá sórí show mi yẹn. Wọ́n ní lóòótọ́ o, wọ́n náà wọ́n gan blame ara wọn. Wọ́n ní because gbogbo bí tí wọ́n pa àwọn sí làwọn lọ. Because àwọn fẹ́ make sure wípé everything lọ dáadáa. Ó mo ṣe ní ká wà careful. Ẹ má jẹ́ kí situation yìí kó jẹ́ kí everybody decide láti má ṣàánú mọ́. We need to get the balance. Ọlọ́run. We need to get the balance. If we don't get the balance, this thing will affect everybody. Go and see social media. You see a lot of people that wanted to do giveaway for this December they cancelled it out of fear. Ọlọ́run ní jẹ́ aṣọ́re dáràn. Last show tí mo ṣe kí ni mo sọ fún yín? Mo ní ṣoore. Ẹ ní láti wà careful. Everybody ń jà fún number 1 ní láyé tá a wà yìí. Situation of the country, not just Nigeria, everywhere. Ó ti jẹ́ káwọn èèyàn di ọ̀dájú, either knowingly or unknowingly. Everybody is selfish now. Because fine, mo fẹ́ ṣoore, but ta ló fẹ́ ṣoore tó máa yọ lẹ́sẹ̀ lẹ̀? Ta ló fẹ́ ṣoore tó máa bà tiẹ̀ jẹ́? Ta ló fẹ́ ṣoore tó máa jẹ́ kó wà láhàámọ́ tí ò ní lè rí ìyá, tí ò ní rí bàbá, tí ò ní rọ́mọ, tí ò ní rọ́kọ? Ta ló fẹ́ ṣerú oore yẹn? Brown sugar. Yes, I was blaming parents before. Watch my show. I was angry with the parents. But after I slept and I woke up, after I did that show, I said to myself that I don't want, you know why I don't want to blame the parents anymore? Because I don't know what they are feeling. Mi mọ rúpò tí wọ́n wà. Mi ò mọ rí situation tí wọ́n wà. Mi mọ how bad is it for the parents. Ó wá jẹ́ kí mo wá tún feel guilty that I'm blaming parents because ó ṣe mí bí ẹni wípé Dúpẹ́, do you know what they are going through? I don't know. Tá bá sọ wípé okay àwọn kan greedy, wọ́n lóúnjẹ ńlé tán sì lè jẹ. Àwọn tí wọ́n wá lóúnjẹ ńlé tí òun ṣe greedy náà fi wá ńkọ́. Now tí n bá wá kó gbogbo wọn pọ̀ tí mo ní ẹ̀yin náà kíníkan tí mo wá kó àtẹni tí ò lóúnjẹ ńlé tí mo wá kó wọn pọ̀. What does that make me? And that is why I find it difficult now to blame àwọn kan tí nǹkan ṣẹlẹ̀ sí. I can't bring myself to blame them because I don't know their situation. Bó jẹ́ 1,000 ó fọ́mọ méjèèjì ó di 2,000. Àwọn ọmọ yẹn á jẹun, wọ́n á ṣeré, wọ́n á tún gba gift. Ṣẹ́tìrí thinking. Ó mo ṣe ní sórí ìwọ tó o bá ní. Your thinking will be different from ẹni tí ò ní. A lot of us tá a ṣì rí já fi sẹ́nu. Thinking wa, a lọ ń fi thinking wa, a fi lọ ń bá àwọn people ìrònú. Thinking wa ò lè bákan náà. I'm telling you. You that you have. Of course, you'll be angry at people that went to go for 1,000, 2,000. You'll be angry with them because you'll be thinking that why did they go for 1,000, 2,000? Hey, Loni, because you have. But anything 500 naira ṣàgbẹ́. Hey, mo bó ṣe ń lọ. Do you want to know how many voice notes I got? Mo sùn tí. Mi lè sùn. My friend will testify. How many voice notes, how many messages, my inbox, my WhatsApp was full. One woman said to me that, ṣé ohun tó wọ́n ní 500 naira. No wá ní pé kó ń wá síbi kan òun á jẹun, àwọn ọmọ wọn á jẹun. Possibility of them going home with bóyá 1,000 to 2,000. And the woman now said then there is possibility of one of ọmọ òun kó gba scholarship. You know there was supposed to be scholarship on that day. Ó mo ṣe ní pé ṣe rí thinking wa àti tiwọn. Àbí kò lè dọ́gba rather. Ṣé mọ̀ pé when we now pack all of them and say greedy ni.
greed ni tí wọ́n bá wà lára àwọn yẹn tó dẹ̀ mọ̀ pé kò ń ṣe greed tó wá ń gbọ́ táwọn èèyàn ẹlẹgbẹ́ ẹ tí wọ́n sọ pé greed ó lè ló bá lọ síbẹ̀ tó bá jẹ́ ìwọlẹ̀ ni how will you feel tó mọ̀ wípé kò ń ṣe greed ló gbé ẹ lọ tó mọ̀ wípé ó ń jẹ people are saying pé ṣé wọn ò jẹun kan tó ṣe kinní yẹn ni tó wọn bá ṣe kinní yẹn bóyá wọn jẹun bóyá wọn jẹun wọn á jókòó sínú ilé wọn they won't go anywhere wọn á jókòó bó jẹ́ omi náà máa mú o bó jẹ́ gàrí náà máa mú o wọn á jẹ but the fact that this opportunity is there who will not take it who will not torí ẹ̀ nínú ṣe ń bí mi sí ìjọba that they are picking people up to say they didn't do something right. Who is going to pick them up? Who is going to help us punish our government for the part that they took in this situation? Your people are hungry. Your people are hungry. Oúnjẹ should be the least of any family's problem in a country like Nigeria, whether you like it or not. Every country has kò sí ìlú tí ò sí, but ṣé rí oúnjẹ ó lè má ní nǹkan kan nílùú òyìnbó. But ṣórí oúnjẹ wàá jẹ. There are places, food banks, they won't give you money, or if they will give you money, they will calculate iye tó máa gbé ẹ lọ sílé ẹ, iye tó fi wá náà máa fún ẹ. But ṣórí oúnjẹ wàá jẹ. Kò sí nǹkan tó ní kí ebi kò yẹ kébi máa pààyàn ní Naija. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Oúnjẹ mélòó lèèyàn fẹ́ jẹ? Oúnjẹ mélòó lèèyàn fẹ́ jẹ? Because ẹni tó bá ń rí jájẹ tó sì ń fi oúnjẹ sẹ́nu might decide not to go. Another thing tí mo tún wá fẹ́ pàkíyèsí yín sí ni pé even àwọn tó róúnjẹ jẹ, you know, going to that event is not about the food alone. Please, let's educate ourselves. Going to that event, it is not about the food alone. Oru obìnrin tí mo ní ó raṣọ fáwọn ọmọ ẹ̀, that woman, in as much as àwọn ọmọ ẹ̀ máa jẹun, what that woman went for is that enjoyment. She's going to eat, tó bá fún lóúnjẹ, of course, but she wanted to, káwọn ọmọ ẹ̀ ṣeré, kí wọ́n jẹ, àwọn wọ́n ti rí àwọn nǹkan tí Naomi ti ṣe now. Báwọn ọmọ tí wọ́n bá lọ síbẹ̀ wọ́n ṣe máa ṣeré, tó máa ti ṣe bouncy castle. A lot of them want their children to go and experience it. Ọmọ mi ò ṣeré lórí bouncy castle rí. Ọmọ mi ò lọ sírú event bẹ́ẹ̀ yẹn rí. Some parents want their children to have that feeling for Christmas. That is not food. And I won't blame any parents that wants their children to go there and play and have a nice time. Ṣé rí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń compare nǹkan tó ṣẹlẹ̀ sí Tàṣàkẹ́ sí ti Nàìjíríà and get it twisted. The things that is expected of you when children are involved is different when it is adults. Whether ẹ fẹ́ gbọ́ máa sọ fún yín. A lot of people náà wá bá mi sísí dúpẹ́ rubbish wo ló ń sọ ṣe bó ṣẹlẹ̀ ní UK ṣebí Àṣàkẹ́ kìíní kan. Those are adults. They are adults. These are children. What is expected of you when you are organizing for children is different from what is expected of you when you are organizing for adults. All this information tí mo sọ fún yín, it is online. It is online. Tita Àṣàkẹ́, adult kan ló ṣaláìsí. Lady kan báyìí, I forgot her name now. Adult kan, kọ́lọ̀ bá wa tẹ sáfẹ́fẹ́ rere kò sí èyí tó dá ń bẹ̀. But eléyìí, we are talking about over 30 children. You guys don't. Tó bá ṣẹlẹ̀ ní UK, èmi àtọ̀rẹ́ mi ṣì sọ láàárọ̀ yìí, if it happens in UK that 30 children lost their life, oh my God, they will grill the organizer. Wọ́n á grill wọn tó jẹ́ pé, wọ́n á grill wọn sà. Tí wọ́n bá wá rí pé, organizer ti ṣe nǹkan. God bless you. Children are vulnerable. Safeguarding children. Kò ṣe pé adults náà need the safeguarding, ẹ má ṣì mí gbọ́ o. But children need more safeguarding because they are vulnerable. They are children. They can't make, a decision by themselves. They don't know how to keep themselves safe. They don't know how to keep themselves safe. So they need adults to do that for them. Mo ṣe ń sọ wípé ẹ má compare ẹ jọ̀ọ́. Àwọn ọmọdé leléyìí. Ṣé rí fídíò tó ń go viral tó ti ń gbé àwọn ọmọ yẹn, tó ń gbé àwọn ọmọ over 20 children tó ń gbé wọn kọjá, tó ti pa, tó ń gbé wọn dání. Tí irú fídíò yẹn tó bá ṣẹlẹ̀ nílùú òyìnbó tó ń lọ viral. Organizer, nǹkan tó máa fi ojú àwọn organizer yẹn rí pé wọn ní ṣẹ̀wọ̀n tíntín ní báyìí ló máa kù. Irọ́ ò dá. Ẹ̀wọ̀n wọn kàn lè dínkù fún wọn ni. Tó bá rí pé okay, tó bá ní good lawyer, tó bá lo àwọn loopholes, tó bá evidence that they did what is expected of them. But the fact pé èèyàn pa yẹn is going to be very. Mo ṣe ní I can't 100%
blame the government for keeping them and asking them questions. What I am blaming the government for is that ìgbà tí wọ́n lọ bá government, tí wọ́n lọ bá children and kini, ẹ lọ wò ó wà lórí Facebook, ẹ má jẹ́ n waste time yín kí n máa play ẹ̀. Mi mọ̀ bóyá mo gbé sí page mi, but ó dà pé ó wà lọ́dọ̀ Amebo lórí Facebook, ó wà ńbẹ̀. Ẹ lọ wò. When she went to meet that woman, children and kini kan, that woman never asked anything. She never asked about what they have in plan for security, for safeguarding. This is children. Somebody came to you as an organization that takes care of children. Somebody came to you and said, I want to organize things for children. And I did not hear one question about you asking, what have you put in place? You didn't ask them about risk assessment. You didn't ask if they've checked any hazard. You didn't ask them what plan they have. What is the security? Ọlọ́pàá mélòó ló ń bọ̀? You didn't ask. You can't put all of this on the organizers. They came to you. Because lọ́dọ̀ ti tèmi àwọn tó lọ bá yẹn is ìjọba, because ìjọba ló create the party women and children díẹ̀. Ìjọba ló create that part of women and children. Oh no ni. Irú àwọn parents that are, let's say ibi báyìí sìn ni fídíò kan ti gbé jáde níbi tí parents kan ti ń sọ ọmọ ẹ̀ over the fence. Tó ń sọ ọmọ ẹ̀ over the fence. Bóyá ọmọ yẹn kú, bóyá ọmọ yẹn yé, wọ́n máa gbé parents yẹn. Wọ́n máa gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Wọ́n dẹ̀ máa gbé parents yẹn. But we don't have that in Nigeria. That is why tí mi ṣe sọ̀rọ̀ lọ síbẹ̀. Because ta ló fẹ́ gba ọmọ èèyàn kan tó fẹ́ tọ́jú ẹ̀? Ṣé ìjọba Nigeria ló fẹ́ gba ọmọ láti tọ́jú ẹ̀? Because ṣẹ́rí incident tó ṣẹlẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ nílùú òyìnbó. Ṣẹ́rí gbogbo àwọn ọmọ tí wọn ò kú ní gbogbo, ṣẹ́rí bí kíní yẹn ṣe ṣẹlẹ̀ yẹn, let's assume it happened in Nigeria. For every child that was in that event, tí Ọlọ́run tó jẹ́ kó yé tí ó kú, wọn ò ní tẹ̀lé ìyá wọn lálẹ́ ọjọ́ yẹn. I can bet you. Social worker máa ti kún bẹ́ẹ̀ yamayama. Wọn ò ní tẹ̀lé ìyá wọn lọ́lé. Ẹ jẹ́ a fi sentiment sílẹ̀ now. You can't tell a government abroad that, oh, I threw my children and my child over the fence because we are hungry. I threw her over the fence so that she can go and get something to eat on the other side. Wọ́n máa gba ọmọ yẹn. Ọmọ yẹn. Ṣẹ́rí gbogbo ọmọ tó wà ní party yẹn, tó wà ní event yẹn, èyí tí ó pa yìí, kò ní tẹ̀lé yẹ lọ́lé. Wọ́n á máa gbé àwọn ọmọ yẹn lọ síbì kan. Wọ́n á kó gbogbo parents yẹn náà. Wọ́n máa kó wọn lọ. Wọ́n kó wọn lọ ni. Wọ́n á lọ ṣàlàyé why tó ṣe sọ ọmọ ẹ̀. But ṣẹ́rí ìjọba bíbáyìí, they can do that because àwọn ti ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe. Òótọ́ ni kán má sọ wọn. Ìjọba bí can do that because they know that they have done everything in their power. They know that they are feeding you. So how dare you? Àwọn tí wọ́n fọmọ wọn ṣeré. Kí lẹ rò pọ́n ṣe máa ń pe àwọn ọmọ ní ọmọ ìjọba nílùú òyìnbó? Kò ṣe pé torí èèyàn kan dáràn wọn ti gbọ́ ọmọ ẹ̀ ni wọ́n ṣe ń pè wọ́n lọ́mọ ìjọba. Irọ́ o. Wọ́n máa ń pe àwọn ọmọ ìlú òyìnbó lọ́mọ ìjọba because ìjọba ò fi wọ́n ṣeré. Ìjọba ò fi àwọn ọmọ wọn ṣeré. Any child under 18 ọmọ ìjọba ni wọ́n. Tó o bá treat wọn anyhow, tó bá gbé ẹ mú, ọmọ ẹ lọ nìyẹn. Ó lọ ẹ̀kan lọ́sẹ̀ ló máa kí ọmọ ẹ. Tọ́mọ ẹ gan bá tún wá gbọ́n tó sọ wípé ṣé ẹ ti rí ìyá yẹn, mo rántí nǹkan tó ṣe fún mi níjẹta mi ìfẹ́ rí fọ oṣù kan. Ó ní rí bẹ́ẹ̀ mo sọ fún ẹ. But like I said, ìjọba olóyìnbó can do that because they know that they are taking care of these children. So who are you to ṣe ọmọ wọn yamayama? Who born you? Who born you to ṣe ọmọ wọn yamayama? Kí lẹ fi ṣeré bí orí ejò yìí? Bọ́ mi ò tẹnu mọ́ yẹn, mi ò sọ̀rọ̀ because mi fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ because ìjọba wa o kò fún yàn lọ́rọ̀ sọ. Tó bá jẹ́ pé ìjọba wa fún wa lọ́rọ̀ sọ ni mo mọ nǹkan tí máa sọ fáwọn parents àwọn ọmọ yẹn. Ó ìjọba ò fún yàn lọ́rọ̀ sọ. Ìjọba ò fún wa lọ́rọ̀ sọ. Nígbà téèyàn wá bá yín pé òun fẹ́ kó 5,000 people jọ. Tí mi ìdẹ̀rí kẹ́ ẹ béèrè, no security question was asked. Go and watch that video. The only thing she said is, oh, you are going to come back. I would like to come. Oh, we liked what you are doing. There was nothing about the security of the children. You didn't ask, how many water stations do you have? Because if it is 5,000 jọ, water station tó yẹ kó wà ńbẹ̀ yẹn, ó kéré, àríwó ẹ̀rí, ó yẹ kó ní tó 100 water station. Water station ni àwọn ibi tó jẹ́ pé wọ́n máa gbé àwọn omi sí, that tó òrùngbẹ bá ń gbé àwọn ọmọ yẹn, they will just go there and get water. Kò ń ṣe oúnjẹ ni mo ń sọ o, water. That's the number one, water. Irú nǹkan tó yẹ kí women are fear or whatever tán lọ bá kán béèrè nìyẹn. What risk? What can go wrong? What can go wrong? That is where risk assessment comes in. Ẹ jẹ́ kí n sọ fún wa. Ojoojúmọ́ la máa ń ṣe risk assessment, but we don't know. We always think risk assessment is done when you want to do big thing.
even go pa jí àsùn à ń jí à ń jáde à ń wọlé, we do risk assessment. We do risk assessment. Tó bá fẹ́ gbẹ́sẹ̀ sínú báàtì ẹ tó fẹ́ wẹ̀, tó wò wípé báàtì yìí ó dà ipò ń yọ̀, jẹ́ kí n tẹ́ nǹkan sí àbí jẹ́ kí n fọnú ẹ̀ kí n má bàa yọ̀. That is you assessing the situation. Tó ti wò wípé tí mi bá fọnú báàtì tí n bá lọ gbẹ́sẹ̀ sí mo lè yọ̀ ṣubú. That is risk assessment ló ṣe ń bẹ̀ yẹn. That is as simple as that. Ó fẹ́ kọ́ ọmọ 5,000 jọ, you need to sit down. Ó ní mo ṣe ń wò wípé ìgbà tí Naomi lọ bá women and children kìíní kan, wọn ò béèrè pé okay, where is your paper of your risk assessment? What have you done? Ọlọ́pàá mélòó ló ń bọ̀? What have you put in place to stop people? Because of course they will know that tí 5,000 nǹkan tẹ́mi rò ni pé ẹ sọ wípé 5,000 péré lẹ́fẹ́. Ẹ rò wípé tí 5,000 yẹn bá wọlé, àwọn tó kù níta wọ́n á kàn. Àwọn tó kù níta wọ́n á kàn ní ẹ wo 5,000 yẹn ti pé ajé a máa lọ́lé. No, ó yẹ kí wọ́n ti envisage wípé tí 5,000 táwọn fẹ́ bá wọlé, àwọn yòókù máa fẹ́ force ara wọn wọlé. What did they put in place to stop people from going inside? There is a lot that should have been done as an organizer. There is a lot. But why I will not 100% blame the organizer in this is because all this happened before the time the organizer wants to start. Ṣé ti rí pé ọ̀rọ̀ yìí lọ, ó lọ, irú ò dá. That is why you need to take your time and look at it. Ohun mo ṣe ní tí wọ́n bá rí good lawyer, they will be fine. Tí wọ́n bá rí good barrister, tí wọ́n dé court, tí lọ́yà àwọn gọ́fìmẹ̀ntì tó ń sọ one, tí lọ́yà ti tiwọn náà tó ń pàkíyèsí wọn sẹ́lẹ̀. Nǹkan tó máa tẹ́kì nìyẹn o. Bó ṣe rí gbogbo nǹkan tá à ń sọ nínú lórí social media, tá à ń bára wa jà, tá à ń búra wa, kò lè ṣe. Ìjọba ò rí yín. Ìjọba ò rí yín. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ Oriyomi, ẹ wá good lawyer fún. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ Naomi, ẹ wá good lawyer fún. Màá aláwọ̀ ẹ̀yin tèmi ń sìn tí mo gbé sókè kẹ́ sọ̀rọ̀. Mr. Officer, you are right. But I screwed the call. Ibi tẹ́mi wà báyìí sìn, agbófinró lèmi náà ní ìlú tí mo wà. I just to serve it now. Sherry case is very interesting to me. Nǹkan tí mo máa sọ fáwọn èèyàn pé Nàìjíríà ti lọ àìkò tí mọ̀ ni. Sherry níbí báyìí, my advice to àwọn tó lose ọmọ wọn, ìjọba ló máa sue. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ lélẹ̀, this case is complicated, so follow me along. Wọ́n ní organizer lọ bá ìjọba, wọ́n sọ fún ìjọba pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí. Ṣé mọ̀ pé ìlú tó bá work níbí báyìí, ó ní nǹkan tá a máa ń pè ní overtime. Ọlọ́pàá ló máa ṣe operational plan for that much number of people. Ẹ dúró náà. Ẹ má bínú ẹjọ́, hold on no. I'm eager to hear what he wants to say. Hold on. Okay, no problem. Mommy B, thank you. You're welcome. Torí ń gbà mí, mo understand àwa Naija sentiment wa máa ń pọ̀. Sentiment ti pọ̀ jù, a máa ń fẹ́ tẹ́lẹ̀, a máa ń palàpalàpà. Irọ́ da. Ẹ má bínú náà. So, yes, sir, welcome back. Irú nǹkan báyìí, níbí báyìí, ó ní nǹkan tá a máa ń pè ní overtime. Organizer ló máa bá ìjọba, which is ọlọ́pàá pé a fẹ́ ṣe nǹkan báyìí, we are anticipating 5,000 people. Àwa ọlọ́pàá gangan ló máa ní okay, a máa gba orúkọ organizer, a máa gba details, àwa la máa ṣe generate operational plan, tactical, medical, any anticipation of terrorism, any anticipation of anything tẹ́ bá lè rò, àwa ti cover. Àwa la máa wá report sí site yẹn for protection, to serve and protect the people. The organizer níbí báyìí, wọn ò ní gbé ìgbésẹ̀ kan ju kan sanwó iṣẹ́ wa, overtime wa. God bless you. So I am baffled now that ìjọba ń gbé àwọn organizer after they've come to report to you people that this is what they want to do. And you did not ask any question? No question, no reporting. Àwa a máa report orí system. Wọ́n ti fi overtime yẹn sí from 10 a.m. to 1 p.m. Nǹkan kan tó yẹ kó ṣe ni pé wọ́n kò sọ owó tiwa. The rest will take care of it. Again, like I said, medical tó máa wá àti mọ̀. Everything, everything. All saying, can I ask a question? Because I'm glad that you're calling from a developed country. In a developed country whereby they did the needful, wọ́n ti wá bá yín, ẹ ti jọ agree, wọ́n ti sanwó yín. What time are you expected to get there? Will you be there the day before? So irú nǹkan bẹ́ẹ̀ yẹn àti ní officer in charge.
only just sergeants because 5,000 people is a lot. So for that amount of people, you will need maybe like 20 officers. So to organize those 20 officers, you need a sergeant. Thank you, Adedoyin. Officer in charge, I did there 3 to 4 hours before the duty starts. No, for what? The incident happened before 2 to 3 hours before the skinny starts. Hold on. Brother, you will let him back. Mo wà ní Canada. Èmi náà wà ní UK. So it's about westernized words. So nǹkan tó wà nílẹ̀ yìí, àwọn èèyàn wa tó wà on ground, àwọn grassroots people wa láwọn ní understand. Torí ẹ̀mí ṣe pé I studied law and criminology ní UK. So I know what it entails. But tí bá lọ fi yẹn bá wọn sọ̀rọ̀, nǹkan tó ṣe ká mi lára láti wọlé ni pé I've been a police officer in Nigeria for good 17 years. I know what was missing. But tá bá ní ká máa lọ bẹ̀ yẹn, gbogbo nǹkan tẹ̀ explain yìí, nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Nǹkan tó máa fi jáde ní ó matter. Lọ́yà àwọn méjèèjì ẹ ṣe rí nǹkan tó sọ is you are very right. Tèmi ni pé ibi tí and it's just very sad. But Austin, can I just quickly tell you, somebody left here that they are being remanded for negligence. The charge of negligence is supposed to go to the parents, not the organizers. I don't understand how people do things in Nigeria. Yes, negligence is for the parents. It's for the parents. Yes. So if you are telling me now, if I want to host something, I book a hall, I go to police, I did everything I'm supposed to do, something now happened at the event, is my fault? Before the time the event was meant to start. Hours before the event was meant to start. Hours. Sister me. Sorry, negligence tẹ̀sán yẹn tí ọlọ́pàá ọba submit ẹ̀ máa ra ẹ̀sùn tó fi kàn wọ́n. Tí wọ́n bá yọ jáde ní court, fine lásán lọ́ máa san. God bless you, Toyin. Negligence is for the parents and the parents. Exactly. Tó bá ti yọ jáde, tó bá pé wọ́n oversight them and they remand them on that, fine lásán lọ́ máa san. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ara nǹkan tó submit ní police station ni ara nǹkan tí mò ń sọ nìyẹn. Ṣé ní kí ọ̀pọ̀ ọlọ́pàá máa kọ́ fẹ́ gbẹ́jọ́ lọ sí court kó wá máa kó irú kó máa kó àṣàpà under section kìíní kan according to this case because ẹ jẹ́ kí n fún ilé example kékeré kan. Ṣé rí irú kéèsì ọmọ tí wọ́n sọ pé ó bá dìyẹ yẹn ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti sọ pé wọ́n bá dengon ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti sọ pé wọ́n bá dà ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé tá a bá wọnú àwọn abúlé yẹn àwọn dengon oríṣiríṣi lọ wà unregistered dengon oríṣiríṣi lọ wà registered. Tó lè jẹ́ pé tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ tẹ́ bá jà lásán tọ́lọ́pàá bá fẹ́ tọpinpin ìjà tẹ́jà just because èèyàn kan rojọ́ mọ́ nínú statement pé ó máa ń wọlé lóròrù ẹ má ṣe mi gbọ́ ó máa ń wọlé lóròrù ọlọ́pàá lè conduct search warrant nílé ẹ̀. Bàwátà please. Èmi nìkan pọ̀ máa kọ́kọ́ ṣe ọlọ́pàá ó easy ká dín náà yàrá wa bá ṣe máa ń ṣe tá a máa ń parọ́ fúnra wa just because òun bẹ́ẹ̀ nìkan jà ó wá parọ́ pé ó máa ń wọlé lóròrù ọlọ́pàá lè wo statement yẹn kọ́ dẹ̀ conduct search warrant má dẹ̀ gbàgbé pé ọ̀dẹ ni ẹ tó bá dé nǹkan nínú ilé ẹ wọ́n lè jí ó lè lọ sẹ́wọ̀n. Ṣẹ́rí ẹ máa ń ká fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká pa làpálàpá kò sáriwo tí mo fẹ́ pa wọ́n ti wà lára àwọn tó yẹ pé wọ́n kọ́kọ́ fídíò nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn that's number one. Number two àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí kọ́ wá wí aago mélòó lọ dé bẹ́ẹ̀ I don't need to do interrogation now aago mélòó lẹ dé bẹ́ẹ̀. Mr. Policeman mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ rà pé ẹ̀ka kún ṣé náà tá à ń sọ yìí ọmọ Ìbàdàn ni wọ́n àwọn I'm sorry to say this ẹ má bínú o àwọn tí òye ló pọ̀ jù náà àwọn people tó wà kí ní ìṣẹ̀lẹ̀ sí tó bá ní fídíò lọ́wọ́ gan àti bẹ́ẹ̀ gan ló máa bà wọ́n pé ó ṣojú oṣù mẹ́fà ṣé mọ̀ èmi bí ló ti ṣẹlẹ̀ sí mi rí ṣé rí àwọn tó bá ní òye tó pé wọ́n wà exposed tó ń sọ pé ok kan tí mo rí ni mo fẹ́ sọ bet àwọn tó yẹ pé ọkàn lè fìdí ìgò kan wọ́n tẹ́lẹ̀ kan lọ jẹ́rìí ní police station àbí kan lọ ṣe kinní kan tó lọ ṣe fẹ́ ṣe ó ṣe fẹ́ ṣiṣẹ́ mọ̀ yí pé gbogbo tó ṣe ẹ̀bùn jẹ́rí olóòótọ́ gbà mí ó máa kú sí ipò ìkà. Bẹ́ẹ̀ ni especially in Nigeria. Olóòótọ́ máa kú sí ipò ẹni sùúrù Mr. Policeman ẹni sùúrù sà olóòótọ́ máa kú sí ipò ìkà wọ́n ní orí ẹyẹ ní mọ̀ọ́gùn ta iṣẹ́ ló pọ̀. Bẹ́ẹ̀ni. Ta iṣẹ́ ló pọ̀ Nàìjíríà náà pẹ̀lú báyìí a ní òfin bẹ́ẹ̀ àti lo òfin yẹn òfin á fi ẹrú sílẹ̀ á fi ẹtú ṣẹ̀ sílẹ̀ lẹ́mẹ̀ tí ó ṣẹ̀. Sísá dúpẹ́ mo ṣe program kan lórí page mi dọ́kan I was crying bitterly bọ̀bọ́ yìí ò mọwọ́ kò mẹsẹ̀ ó dé lo 28 years nínú prison bí ẹni fídíò yẹn má kọ́ báyìí. ó ṣẹlẹ̀ ń bí náà àìmọye àwọn tó lo 30 something years láì jẹ̀bi. ó dé lo 28 years nínú prison yẹn tó àwọn tó ṣẹ̀ gan babaláwo tó pààyàn gan wọ́n release wọn èyí tó bọ́ tó mẹsẹ̀ ó lo 28 ó láyé òun ti bàjẹ́ òun ò níyàwó òun ò bímọ 28 years nínú prison. Nàìjíríà náà pe bí Mr. Policeman ẹ̀yin náà nìyẹn àjàlá tá a nà
ẹ má bínú ọsọ̀rọ̀ sí yín jẹ ẹ̀yin náà nìyẹn ẹ má ẹni sùúrù honestly I know what I'm saying ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ máa mìtì bóyá tàbí tìmìtì máa mìtì fún yẹn jẹ́ kí n sọ̀rọ̀ ṣé láwọn ọlọ́pàá kan kàńdá ni wọ́n nínú rẹ̀ sí wọ́n á torí owó wọ́n á gbé ẹ̀bi fún aláàrẹ̀ wọ́n á gbé aláàrẹ̀ fẹ́lẹ́bi ṣe ti níbi tí ẹni tó ti ṣẹ̀ tó bá wọn lówó ni wọ́n dẹ̀ ọmọ tó ní ẹdínwọ̀n títì tó ń lọ tiẹ̀ wọ́n dẹ̀ arrest ẹ̀ ìyẹn tún kọ́ ẹ̀wọ́n ní bá pẹ́ nínú ní evidence lọ́wọ́ ṣe mo lè gbé jáde ní ibi táwọn fẹ́ gbọ́ Nàìjíríà àbí táwọn fojú rí Sister Oyinike, please let me quickly say something. I don't trust Nigerian policemen. Sister Dúpẹ́, ẹ má bínú mà. Má kan professor tó wá sí Nigeria recent prayer last year. Ní ìmọ̀ bóyá ẹgbọ́ sórí yẹn professor kan báyìí. Tó wá sí Nigeria. Wọ́n ti ẹ̀ pa tó padà sí Nigeria. Ó rí láyé òun tó máa fi kú òun tó wá sí Nigeria mọ̀. Táwọn ọlọ́pàá tọ́bẹ̀ sí ní set it up tó ń gẹ̀rẹ̀ tó ń wọ́n pọ̀ lórí orí àwọn Yíbò náà dìde fóun ní my two. So èmi ò bá wọn tó bá ní evidence lè gbé jáde mi ò bá wọn wí o Nàìjíríà pé bí ọmọ tó bá níyà ó gbọ́dọ̀ dé gbọ́ ẹ̀yìn Nàìjíríà pé bí báyìí ẹ fi ọpọlọ ṣe ẹ máa wà lórí ẹ̀rẹ́ wọ́n dẹ̀ máa gbẹ̀bí lé yín lọ́wọ́ this Nigeria. Sister Oyinike, thank you so much. Let me say something because ṣe rí àbí sọ nǹkan tó bọ́lẹ̀ sister mi. Yes sir. ẹ jọ ẹ jẹ́ kí n sọ nǹkan tó bọ́lẹ̀ ṣe rí bí sister ṣe sọ̀rọ̀ tán sìn yẹn ó máa fẹ́ nullify ìpàdé wa níbí báyìí. What I mean by that, tẹ́ bá ṣe báyìí sọ̀rọ̀ then kí wá ní ìpàdé wa kankan bí báyìí ní ṣe ìpàdé wa bí báyìí ní pé ká enlighten ara wa ọ̀nà wo la tó fẹ́ gbé gbà. But if you are standing to be talking this way, then I need to ask myself, what am I really doing then? Èmi ni mo ń sọ ní ní gbogbo wa. What am I really doing? And I purposely come up mo bẹ̀rù sí láti input the way we can help to help this case. But if you are not standing the way you just stood, then host, why are you hosting this program when we know we cannot even basket? We just need to put hand in hand into one basket, despite the fact all the deviances. Gbogbo ọ̀nà tó lè yà lóríṣiríṣi ọ̀nà ìbàjẹ́ ọlọ́pàá ò dáa nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan náà ló máa ṣẹlẹ̀ tá a máa fi ṣe nǹkan kan tí nǹkan kan náà máa fi dáa. I'm just asking myself, if you are too many people tó fẹ́ sọ̀rọ̀ bí sister wa ṣe sọ̀rọ̀, then kí ni kókó nǹkan tá a fẹ́ sọ gbogbo ní platform yìí tó bá pín nǹkan tá a fẹ́ máa sọ ni kò rán nǹkan tó wà lẹ́lọ́wọ́. And mi ò rò pé mo sọ ó wà very smart. Because so you need there must be a reason nǹkan tí mo gbọ́ tẹ́lẹ̀ tí mo fi wọlé nǹkan ẹlẹ́mìí tẹ́wà sọ pé ọ̀nà tá a tún lè fi ranra wa lọ́wọ́ sí ni. But tó bá jẹ́ pé ká máa sọ́nà òkè ká máa yí lọlẹ̀ ká máa mú láàrin ká dẹ̀ máa sọ pé àmọ́ nǹkan tá à ń sọ ni. My dear brothers and sisters, it's not about being smart. Thank you very much. God bless you. Thank you for joining and thank you for enlightening us. God bless you. I want to quickly say something. Sherry, láti jọ́ta láyé ti dáyé láti mọ̀ wípé àwọn ọlọ́pàá wa ní lọ́wọ́. Ẹ má jẹ́ ká parọ́. Even Sherry ní developed country, there are some few cases where a máa rí àwọn corrupt officers. Ó ti ṣẹlẹ̀. In short, recently ní last month, wọ́n sì rán officer kan lọ sí 6 years imprisonment fún ipe kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe. Ó kàn jẹ́ pé ti Naija kan pọ̀ ni. See, when we have this kind of fear, ipe bóyá tí n bá kó evidence mi sílẹ̀ o, kọ́ máa lọ ti bẹ̀ mú mi lọ, kọ́ máa lọ ṣe, kọ́ máa lọ mọ̀. Then we will now look, okay, báwo la ṣe lè ṣe? Òun mo ṣe ní pé they can ask people to bring their evidence. You understand? Because if I have evidence, I will go and open email tí kò ní lead back sí mi. Ṣebí fídíò mi kàn náà fẹ́. Tí n bá rí fídíò òun sì tó máa exonerate Oriyomi. But mi ìfẹ́ bọ́ síta because mi ìfẹ́ kọ́dọ̀ ọ̀rọ̀ lé mi lórí. You will go and open an email, use it to send it to the appropriate àwọn ti Oriyomi, and they will use it without even knowing where the video is from. Because if we are trying to look for solution, and in that same sentence, you are still saying that ẹ̀yin tẹ́ bá kó video wa o, ẹ ṣọ́ra o, wọ́n lè mú yín o, you know us now. Jàfórí ẹ̀ everybody ń ṣe. Tí n bá ní video ń sìn, thank you, God bless you, whistle blowing. So they can do that. Wọ́n mo ṣe sọ wípé if they have an official email tó ń ṣí that people should please send video tó bá ní síbẹ̀. Ṣé ti yé yín? So àwọn tó bá máa send the video síbẹ̀, irú tèmi náà bá ní video ń sìn, màá dẹ̀ lọ rọra ṣí email kan jeremiah@yahoo.com. Màá dẹ̀ rọra send ẹ̀ sí wọn because it's the email it's the video gangan no need. It doesn't matter where the video came from because they have over 5,000 people there on that day. A lot of people. It can be from anybody. It can be from anybody. It can even be from somebody that went with Oriyomi. Because Oriyomi ò lè dárin now nígbà tó lọ síbẹ̀. There will be entourage with him. There will be a lot of people with him. Ó lè já wọn yẹn náà wà ń bet of video now. Anybody can video. So if you have anything, you're not going to get in trouble for it. A lot of the videos they are putting on social media already.
and the ones they put on social media is useless. It's useless. They have to see the link of, you know, where you got it from. At least one reply, okay, one send yes, email, baba, email lila lo, ta fi gba gbogbo information ta need. They need to present that email in the court of law. You go, okay, ibi na one you send everything. See, I don't think Oriyomi people will sell out. I hope so too. I hope ready to expose it. Onikaluku amama she try and error to see how we can help him. So right now, I would say that I'm taking the advice of this man. Gather your evidence, get him a good lawyer, get him good advisors, get private investigators, get all your evidence ready. Because the evidence yóò bá ti tẹ̀lé yín lọ kóòtù. Tó bá ti dájọ́ yẹn gbangàn tí agbẹjọ́rò ti gbé kíní yẹn tó ti fi nọlẹ̀ báyìí. A kàn máa rojọ́ lórí social media ni. A kàn máa bára wa jà lórí social media ni. Ìjọba là ń pè o, ìjọba Nigeria for that matter. Bóyá a fẹ́, bóyá a kọ̀. Oriyomi has enemies in high places. Whether you like it or not. I'm not saying he is perfect, oh. I'm not saying he doesn't have his fault, oh. But on this case, I personally don't see anything he has done wrong. On this case, wrong. But because a lot of people, like the likes of Adedoyin, Adedoyin mama gbàdúrà báyìí pé consent Oriyomi sínú inú ọgbà ẹ̀wọ̀n tó ń wà. A máa gbàdúrà consent ẹ̀ síbẹ̀. Bó ṣe jọjọ́ mẹ́sàn-án náà fẹ́ fi send Oriyomi sínú ọgbà yẹn kó lè wo ojú Oriyomi báyìí kó sọ fún pé ṣó tán ṣèbí ìwọ ló rán mi wá bí ìwọ náà ti wá bá mi bó ṣe jẹ́ yẹn nìkan ni Adedoyin will want that, and that is why I said we are going to pray. Ẹ má jẹ́ n parọ́, a lot of prayer is going on already, except we want to lie. There are prayers from Christians, there are prayers from Muslims, so we have prayer already. Àdúrà ti wà ńlẹ̀, so the every other thing that we need now òun ló yẹ ká wá. Every other thing aside àdúrà, we have àdúrà. People are praying. Ó pọ̀. Àwọn ìmáàmù, even kí lorúkọ bọ̀bọ̀ tó ṣe Muideen, pastor tó ṣe ọ̀rọ̀ Muideen. Ó ti di fídíò méjì tí mo rí tó ti ń gbàdúrà fún Oriyomi. 2 videos that I saw. So we have prayer. So kí ni other things that we need aside prayer? Ìyẹn gangan ni kẹ́ ẹ wá.